adúpẹ́ fún Ọlọ́run ọba tó dá wa lóríṣìí méjì. Ó mú kí ọkùnrin ó máa bẹ, ó sì mú kí obìnrin ó máa bẹ nínú wa. Báwo ni ayé ò bá ti ṣe rí tó bá ṣe pé ògèdè ọkùnrin làwa tá a wà láyé? Báwo ni sẹ̀mí ó bá ti ṣe é ṣe? Bẹ́ẹ̀ náà ni nídàkejì, tó bá ṣe pé gbogbo ẹni tó wà lókè pẹ̀ obìnrin bá lọ́lọ́run ọba dá wọn. Báwo ni ilé ayé ó bá ti ṣe rí? Adúpẹ́ fọlọ́ tó mú máa bẹ nínú wa àwọn ẹni tó jọkùnrin, tó sì mú kí àwọn obìnrin káwọn náà máa bẹ nínú wa. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó ṣe nírọ̀rùn fún wa ojú ọ̀nà mà. Àtúnwá jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún, kò sí Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. A jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah, Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Ọ̀kan ṣoṣo ni kò lórogún. A sì tún jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú Ọlọ́run ọba ni, òjíṣẹ́ rẹ̀ sì ní pẹ̀lú. Lẹ́yìn wá àgbà náà, lásìkò tí ìmọ́lẹ̀ ẹ̀sìn Islam tó yọ sílé ayé, tó hàn sí gbogbo ẹni tó lójú, tí gbogbo ẹni tó lọ́kàn náà sì mọ̀ pé nǹkan kan sọ̀kalẹ̀. Àsìkò yìí àbòsí kúnlé ayé, bẹ́ẹ̀ ni agbára sísí lò ọ̀nbẹ fún àwọn ẹni tó lágbára lórí àwọn ẹni tó lẹ̀. Ẹni tí ó ní ó ń fọwọ́ ọwọ́ ọlá gbẹ́ni tí ò ní lójú. Ẹni tó ga ó ń fi àbùkù kan ẹni tó kúrú. Ní àsìkò yìí, àwọn obìnrin gẹ́gẹ́ bí ẹ̀dá tọ́lọ́run ọba dá wọn lẹ́ni tó lẹ̀ tá a bá wò wọ́n sọ́kùnrin, lẹ́ni tí ò lágbára tó tá a bá fi wọ́n wé ọkùnrin. Wọ́n ń ṣe àbòsí fáwọn obìnrin púpọ̀ lásìkò yìí. Inú rẹ̀lẹ̀, ìrẹ́jẹ àti àìkánisí, inú rẹ̀ làwọn obìnrin ń sẹ̀mí nígbà náà. Kódà gan wọn ò fi wọ́n pe nǹkan kan bí ìbá ṣẹrù tó lè tọwọ́ ẹnìkan bọ́ sọ́wọ́ ẹlòmíì. Nǹkan èlò tó ṣe pé tẹ́nìkan bá ti lò lálòpàtì ẹlòmíì náà lè náwó gan. Ipò tí wọ́n tò àwọn obìnrin sí ni. Ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn Islam dé, ẹ̀sìn Islam ó ṣe ìṣedọ́gba láàrin ọkùnrin àti obìnrin. Ó sì fi hàn wá wípé kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa dídá. Ọlọ́run ọba ló dá wọn méjèèjì. Kò sì sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa jíjọ́ kan àpilẹ̀ ibi táwọn méjèèjì ti jáde. Ọlọ́run ọba ní ya ayyuhan nasu ttaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arham inna allaha kana alaykum raqiba. Ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ páyà Ọlọ́run ọba tó ti àtàrà ẹ̀mí kan ṣẹ̀dá yín. Látàrà ẹ̀mí kan yìí tí ṣe bàbá ńlá wa Nabi Adam alayhi salam lọ́lọ́run ti dá ìyá ńlá wa Hawa alayhi salam. Àtàrà bàbá ńlá àti ìyá ńlá yìí lọ́lọ́run ọba ti wá yọ gbogbo wa jáde tá a fi pọ̀ débi tá a pọ̀ dé lónìí, tá a sì fi pọ̀ débi téèyàn pọ̀ dé kó tó di pọ́lọ́run ọba kalẹ̀ ayé ńlẹ̀. Eléyìí ó fi hàn wá pé àsí ẹni tó lápọ́nlé ńlọbìnrin náà, ẹni tó bàbàrà púpọ̀ iná làwọn náà. Wọ́n yé sẹ́ni tó ṣe fọwọ́ rọ́dà sẹ́yìn gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe lérò tẹ́lẹ̀. Ọlọ́run bá tún tọ́ka sí wípé òun fúnra ara òun nínú ìkẹ́ àti àánú òun ló ń mú kí ọkùnrin inú yín kó máa ní ìyàwó. Òun tara akọ, òun ṣẹ̀dá abo nítorí kí akọ kó lè bá rẹ́ni máa bá najú. Ọlọ́ni wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwajan litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma. Nínú kí Ọlọ́run ọba nu. Bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ó fún obìnrin ní ẹ̀tọ́ rẹ̀, ó sì mú àbòsí tí wọ́n ti fi ṣe ó mú kúrò lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni Islam ó gbé obìnrin sí àyè tó ga, ó sì fi hàn wípé àti òun àti ọkùnrin wọ́n dọ́gba nínú ìpìlẹ̀ méjì tí ìṣẹ̀mí ilé ayé dúró lórí, eléyìí tí ó sì ṣàpèjúwe ibi tí kálukú padà sí tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. Òun náà ni al-mas'uliyat wal-wajibat, ojúṣe al-mas'uliyat wal-huquq.
ojúṣe àti ntọ́jẹ́tọ̀. ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba nípa ojúṣe wọ́n sì jọ dọ́gba nínú ẹ̀tọ́. ọlọ́ni fastajaba lahum rabbuhum anni la udi'u 'amala 'amilin minkum min dhakarin aw untha ba'dukum min ba'd. ọlọ́run bá fi hàn nínú àyà yìí wípé ọkùnrin ò ní pàdánù ẹ̀san lórí dáadáa tó bá ṣe nílé ayé ń bí, obìnrin náà kò ní pàdánù ẹ̀san rẹ̀ lórí dáadáa tó náà bá gbélé ayé ṣe ń bí, torí pé láti inú apá kan wa lápá kan ti jáde. ọlọ́run ọba yìí dídá ló dá gbogbo wa tí gbogbo wa ń jẹ́rú fún un, kìí sì ṣàbòsí fẹ́nìkan torí ẹnìkan. oníkálukú nínú wa ìbá ṣe dáadáa ló gbélé ayé ṣe, wàá rí gbà. tó bá sì jẹ́ pé ìdàkejì náà ló gbélé ayé ṣe, ìwọ náà ó rí gbà. Islam ó tún fi hàn wá nígbà àwọn obìnrin tẹ́ rí yẹn, ohun ọ̀kọ́ dínà káwọn náà ní gẹ́gẹ́ bí òun ti ṣe kọ́ dínà kọkùnrin ó ní. lirrijali nasibun mimma taraka alwalidani wal aqrabun walinnisa'i nasibun mimma taraka alwalidani wal aqrabun mimma qalla minhu aw kathur nasiban mafruḍa. àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí àwọn bàbá àtìyá wọn bá fi sílẹ̀ fún wọn lẹ́yìn ikú wọn. bákan náà wọ́n tún nípìn nínú tí àwọn mọ̀lẹ́bí àbí bàtà wọn bá fi sílẹ̀ lẹ́yìn ikú wọn. bẹ́ẹ̀ náà làwọn obìnrin àwọn náà nípìn nínú tí bàbá àbí ìyá wọn bá fi sílẹ̀ sáyé tí wọ́n ní ẹ̀tọ́ láti jẹ lógún. wọ́n sì tún ní ẹ̀tọ́ láti jẹ ogún àwọn ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí àbí bàtà wọn nínú àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sáti jogún wọn. nǹkan tí wọ́n fi sílẹ̀ ó bá pọ̀ kò bá sì kéré, ìpín tọ́lọ́run ti bò fún kálukú eléyìí tí ò ṣe é yí padà, a gbọ́dọ̀ náwó rẹ̀ sóní kálukú nínú wa, ìbá àjọkùnrin ìbá àṣìjọbìnrin. gbogbo eléyìí báyìí ó fi hàn wá bí Islam kò ti ṣe ṣe wípé àwọn obìnrin kọ́ wọn ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. ó ti yẹ wá nínú hadith èyí tí imaamu Abu Dawud rahimahullahu ta'ala tó gbé jáde níbi tí wọ́n ti ń ṣe àlàyé ìmára. ẹnìkan wá béèrè pé irú tẹ́ ní kọkùnrin ó ṣe yìí sáwọn obìnrin náà ó ṣe. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní bẹ́ẹ̀ ni innama nisa'u shaqa'iqur rijal. bẹ́ẹ̀ ni kí lẹ́ ń fa àwọn obìnrin pé àwọn obìnrin ọ̀jẹ̀ nkankan bí ìbá ṣe àwọn ọmọ àyà àwọn ọkùnrin tí bàbá àtìyá jọ pa wọ́n pọ̀. tó bó lẹ́sìn wá ṣàbòsí, bó lẹ́sìn ṣàbòsí sóbìnrin nítorí pé àwọn bá jẹ́ obìnrin, ọmọ àyà kan náà ni wọ́n, ọmọ bàbá kan náà ni wọ́n. torí ẹ̀ níta bá fi lọ́kùnrin ní dáadáa á fi lọ obìnrin náà ní dáadáa. eléyìí tako ipò tí àwọn èèyàn tóbìnrin sí ní ayé jahiliya ní ìgbà tó ṣe pé wọn kì í fẹ́ láti sọ wípé ọ̀kan nínú wọn bímọbìnrin, wọn kórìíra ọmọbìnrin púpọ̀. á sì rí i pé irú jahiliya yìí náà, ìdí tí irú àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí fi ṣàǹfààní, irú jahiliya tí ń bá wọn èèyàn jà láyé ojú dúdú, àní sáláì máa rápẹ̀rẹ̀ irú rẹ̀ náà láyé sí. ṣèbọ́pọ̀lọpọ̀ nínú wa náà gbà tó máa sọ fún wọn pé ìyàwó rẹ̀ náà bímọ, nítorí kọ́kọ́ máa béèrè ni pé sọ́kùnrin ni àbóbìnrin. kí ló dé tá ì sọ pé sóbìnrin ni àbọ́kùnrin? pé sọ́kùnrin ni àbóbìnrin. ẹlòmíràn pé ṣé sọ́jà ni àbí nọ́ọ̀sì? sọ́jà lẹ́yìn fẹ́ ẹ fẹ́ nọ́ọ̀sì. tó bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí tó máa sọ pé ìyàwó rẹ̀ bímọ tó sì jẹ́ ọmọbìnrin, tẹ́ ẹ bá mọ ojú wò dáadáa, tẹ́ ẹ bá wo ẹyinjú rẹ̀ ẹ sì máa kàbànújẹ́ nínú ẹyinjú méjèèjì pé káì tó sì dáa bẹ́ẹ̀ kò ṣeé dáa ṣé bọ́lọ̀ ló fún ẹ. kódà a rí ọkùnrin kan nígbà tí ìyàwó rẹ̀ bímọbìnrin lákọ̀ọ́kọ́, ó bímọbìnrin lẹ́ẹ̀kejì, ó bímọbìnrin lẹ́ẹ̀kẹta, ìyàwó wa ń rọ bí ẹ̀kẹrin lọ́wọ́, ó wá mú àdá lọ lórí ẹ̀ pé tó o bá ṣèèṣì bí eléyìí náà lóbìnrin máa bẹ́ orí ẹ̀. ẹ wo nǹkan bẹ́ẹ̀, jahiliyatun ma ba'daha jahiliya. ojú dúdú ni tó ṣe kójú kan ò tún lè dúdú jẹ léwu lọ, bọ́ọ̀ bá rójú rẹ̀ tó ọgbà kó dúdú ajẹ́ kó ní mójútó dúdú yàtọ̀ sí ètò funfun. ọlọ́run wá ṣe obìnrin wa bí ọmọkùnrin gbà yẹn, àní ọ̀kẹ́ àyè máa yọ àdá sí ọ látọjọ́ tọpẹ́ lọ́fà ló fi ń bí máa fún mi lóbìn. subhanallah. ẹ̀rí tí ẹ bá bí ọmọbìnrin tó wá pọ̀ díẹ̀ tó wá bí ọmọkùnrin kan tó là wọ́n láàrin, wọ́n á máa pẹ̀lú wọn lọ́kànlá, òun náà wọ́n á máa yọ wá gọ̀ yọ ya dẹ̀pẹ̀. gbogbo ní tẹ̀yìn fi sayọ̀ ní ọmọ fi sayọ̀. àwọn bàbá màmá náà ẹ má bá ń fọ́kàn o, ẹ má bá ń fọ́kàn o, ẹ̀mí bàbá nu, ẹ̀mí ìyá nu, kàkà kó wá gbọ́n ní ọba kúkú gọ̀. torí de ilé ewu ni èso ọma ẹ wà Nabi Zakariya aleyhi salam ní ìgbà tó rí irú àwọn nǹkan ìyanu tọ́lọ̀ ní kó ṣẹlẹ̀ sí Maryam aleyhi salam ẹ gbọ́ nǹkan tó sọ ni
ọlọ́ni hunalika da'a Zakariya rabbahu qala rabbi habli min ladunka dhurriyyatan tayyibah. ọmọ tó dáa ni kó fún mi, ó ń bẹ nínú ọmọkùnrin tó dáa, ó ń bẹ nínú ọmọbìnrin tó dáa. èwo lẹ́yìn fẹ́, sọ́kùnrin ni àbóbìnrin? ọmọ tó dáa là ń fẹ́, torí pé Ọlọ́run bá lọ́mọ ètò dáa, ó lè jọkùnrin lọ́dà yóò fún ẹ, ó sì lè jọbìnrin lọ́dà yóò fún ẹ. torí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ibi tí jàhílíyà bá wọn dé, tí wọ́n bá ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run, wọn kì í tọrọ kí wọ́n là. sáfún wa lọ́mọ kò burú, oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. ó lè fún ẹ ní ọmọ kọ́ ọmọ tí ó ya gara wa. ṣùgbọ́n tó máa ń sọ ọba là, Ọlọ́run ọba ó fún ọ lè tọ́ da. ṣé bọ́n ni Maryam lọ́dọ̀ àwọn òbí tiẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? ọmọ sì ni Khadija lọ́dọ̀ àwọn òbí rẹ̀, ọmọ sì ni Aisha lọ́dọ̀ àwọn òbí rẹ̀, ọmọ wa ni Fatima ọmọ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. torí ẹ̀ á ṣàlàyé kí làwọn ojúṣe obìnrin, bákan náà lẹ́yìn rẹ̀ kí wọ́n á làwọn ẹ̀tọ́ rẹ̀. àwọn ojúṣe yìí ó wà nínú wa ntó kó ọkùnrin àti obìnrin sínú, ó sì ń bẹ nínú wa ntó ṣe kóbìnrin nìkan ló bá wí. bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀tọ́ yìí, àwọn ẹ̀tọ́ ń bẹ tó ṣe kó ọkùnrin àti obìnrin sínú, àwọn ẹ̀tọ́ sì ń bẹ tó ṣe kóbìnrin nìkan ló bá wí. ṣùgbọ́n pàtàkì púpọ̀ ká mọ̀ wípé kò sí bí àyè ti ṣe lè gbà wá tó tá a lè yànnàná gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ojúṣe àti ẹ̀tọ́ obìnrin nírú ìjókòó wa yìí. ṣùgbọ́n a gbìyànjú láti sọ ìwọ̀nba eléyìí tí àyè bá gbà wá láti sọ. idma la yudraku kulluhu la yutraku julluhu. níta àbá lè kó lákòótán, a sì ní dànù ládànù tán. ìwọ̀nba èyí tá a bá lè wí a wí, kó lọ́wọ́ bá kó fi àlùbáríkà sí ìta àbá gbọ́, kó ràn wá lọ́wọ́ lórí àti lè múlò, kó sì wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí sì fẹ́ yìí tí ó rẹwà jù nínú rẹ̀ ṣe wà hù. alákọ̀ọ́kọ́ nínú ojúṣe obìnrin, òun náà ni mas'uliyatuha an nafsiha, ojúṣe rẹ̀ lórí ara rẹ̀ gangan. lábẹ́ eléyìí nǹkan pípọ̀ wọ̀bẹ̀. alákọ̀ọ́kọ́ òun náà ni imanuha bi rabbiha azza wa jal. nǹkan àkọ́kọ́ nù, ó ní ìgbàgbọ́ òdodo tí Ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ̀, ọba tó ga tó gbangban. ọ̀pọ̀lọpọ̀ nínú àṣà Yorùbá ní àwọn àṣà eléyìí tó ṣe ikú takò ẹ̀sìn Islam, nítorí pé àmọ̀kí láti pilẹ̀ àwọn baba ńlá wọn ṣe mùsùlùmí. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn àṣà tí wọ́n máa dáyùn, àwọn àṣà tó yẹ ká máa mójútó, ká máa sọ àwọn gbólóhùn tí ọ̀dà ká máa yọkù ń bẹ̀ ni. wọ́n máa ń sọ pé obìnrin kò lẹ́sìn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin náà wọ́n wá tákìtì pàpọ̀ sí kájọ́sìn fọ́lọ́n, wọ́n ní ṣebí ẹ ti sọ pé àlẹ́sìn. ó dàbí àwọn ọba aláyé ni tó ṣe pé àwọn àfáà kan ti sọ̀sọ́kúsọ sí wọn létí rí, láì mọ̀ yí pé àwọn fi ṣì wọ́n lọ́nà sí ni. ó ní àyẹn ọba aláyé lẹ́yìn, ayé nìkan lẹ́ni. ọ̀kẹ́ ọba aláyé ni wá, ayé nìkan la ni. ilé ìṣèlú ọba tó jẹ́ mùsùlùmí tí ò ní dààmú pẹ̀lú kásìn lọ́n. ẹ̀rọ ọba tó jẹ́ mùsùlùmí yóò máa fẹ̀sìn, yóò máa ṣe yọ́bọ̀yọ́bọ̀. kódà ọ̀kan nínú wọn ní àsìkò Ramadan, àlejò kan bá ó wá bá pé ń jẹun. wọ́n á sọ pé bàbá Ramadan náà máa ń bẹ lóde, ó ní wọn náà jẹ́ bọ́ọ̀bì kọ́ fọwọ́ kọ́ jẹun. Ramadan ó ní ṣe bí wọ́n ti sọ àwọn àfáà náà ni wọ́n sọ wọ́n láwọ̀ ọba aláyé àlọ́run. wọ́n láyé nìkan la ni, ẹ jẹ́ káwọn jẹ́ dójú àmì. torí ẹ̀ irú ìsọkúsọ bẹ́ẹ̀ iná ni ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ kóbìnrin ò lẹ́sìn. kò sí lẹ́sìn. kí ló mú má lẹ́sìn? agbọ́ọ̀gbà tí máa ń ṣe nǹkan oṣù kò sí lẹ́sìn. agbọ́ọ̀gbà tó bá bímọ tẹ́jẹ̀ ìbímọ ń jáde lára rẹ̀, kí ló wá fẹ́ mú má lẹ́sìn? ọ̀ràn àyàn ni káma yìí kéka gbọ́ lọ́wọ́ bá gbọ́, òun ló ga jù nínú gbogbo ntọ́ ga, òun ló sì gbangban jù nínú gbogbo ntọ́ gbangban. àti pé lára nínígbàgbọ́ sọ́lọ̀ àtàì nígbàgbọ́ sọ́lọ̀ ìní wíwà àlìjánà àbí wíwọ̀ náà rọ̀ mà. àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́kùnrin àbí lóbìnrin, àwọn ni ó wà àlìjánà. àwọn ẹni tó sá ìgbàgbọ́ sọ́lọ̀ lọ́kùnrin àbí lóbìnrin, àwọn ni ó wọ̀ náà.
bẹ́ẹ̀ sì ni kò sí sẹ́ẹ̀rẹ̀ téèyàn lè máa ṣe kò sí bó ti ṣe lè dáa tí ó dán mọ́rán tó tí ó wúlò tí ó láǹfààní lópin ìgbà tó bá ṣe é pé ẹni tó ṣe kò ní ìmánì sọ́lọ̀. kò sáǹfààní fún gbogbo dáadáa tó o bá ṣe nígbà tó o bá ní ìmánì. wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an manthura. ọlọ́run ọba yóò sọ gbogbo tí wọ́n ṣe yóò sọ di eruku tí atẹ́gùn fẹ́ dànù nítorí pé àwọn ẹni tí wọ́n ṣe kò sí ìmánì fún wa. torí ẹ̀ ìmánì ó pàtàkì púpọ̀. ìmánì ó pàtàkì púpọ̀. ọlọ́run ọba ní waman ya'mal mina s-salihati min dhakarin aw untha wa huwa mu'min fa ulaika yadkhuluna al-janna wala yudhlamuna naqira. ọlọ́run ní àwọn ẹni tó máa ṣe dáadáa yálà wọ́n jẹ́ ọkùnrin àbí wọ́n jẹ́ obìnrin tí wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n wá jẹ́ olùgbàgbọ́ òdodo ìyẹn ni pé ká ṣiṣẹ́ rẹ̀ nǹkan lọ́jà tó kí ẹni tó ṣiṣẹ́ rí ọjọ́ olùgbàgbọ́ òdodo. ọlọ́run ní àwọn eléyìí àwọn ni wọ́n wà àlùjánnà a sì ní fi nǹkan kan gbogbo bó tilẹ̀ wù kó kéré máa ṣàbòsí sí wọn. ǹjẹ́ tẹ́lẹ̀ ìbáyé wa kí wọ́n á ní ìmánì tọ́jú ọ̀ràn àyàn alákọ̀ọ́kọ́ lórí obìnrin kó ṣe lórí ara rẹ̀ òun náà ní tó wá nínú hadith Jibril alayhi salam níbi tó ti bi anabi sallallahu alayhi wa sallam léèrè anil iman tánàbí sallallahu alayhi wa sallam sì dáhùn pé al-iman an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. òun náà ní kó gba Ọlọ́run Ọba gbọ́ àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tírà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ ọgbẹ̀yìn kó o sì ní ìgbàgbọ́ òdodo sí àkọọ́lẹ̀ kádàrà yálà dáadáa ni ní tó ṣẹlẹ̀ sí ọ àbá ìdá ní tó ṣẹlẹ̀ sí ọ. ó sì dájú pé àwọn màmá wa tí wọ́n ń tẹ́tí gbọ́ mi ní ìsìn wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ó wà lábẹ́ fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. ẹ máa ṣe ìrántí nítorí pé ṣíṣe ìrántí ó máa ń ran àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́. torí ẹ̀ lábẹ́ eléyìí tawhidi oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tún wọ bẹ̀ tawhidi oríṣi mẹ́tẹ̀ẹ̀ta ó tún wọ bẹ̀. alákọ̀ọ́kọ́ onáni tawhidullahi azza wa jal fi af'alihi ṣíṣe Ọlọ́run Ọba lọ́kan nínú àwọn asẹ́tọ́ Ọlọ́run Ọba ń ṣe. ọ̀ràn yẹn ló jẹ́ lórí ìwọ obìnrin tó jẹ́ mùsùlùmí wípé kó o gbàgbọ́ lódodo wípé àwọn asẹ́tọ́ Ọlọ́run Ọba ń ṣe kò sẹ́ni tó lè bá a sorogún nínú ẹ̀. kó o gbàgbọ́ Ọlọ́run Ọba lọ́ba dẹ́dà kò sí nǹkan míì tó máa ń dẹ́dà. òun ló máa ń rọni lọ́rọ̀ òun ló ní ìkápá òun lọ́ba tó ní àkóso òun sì lọ́ba tó máa ń múni bẹ láàyè òun lọ́ba tó máa ń pani òun ló máa ń ṣeni láǹfààní òun ló sì lè mú kí ìnira ó ṣeni. Ọlọ́run Ọba ní alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. eléyìí là ń pè ní tawhid ar-rububiyyah tawhid ar-rububiyyah. ẹ jẹ́ kí a fi nǹkan kan sí àpèjúwe nínú àwọn nǹkan tá a sọ yìí. a gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run Ọba ló máa ń ṣeni láǹfààní a sì gbọ́dọ̀ gbàgbọ́ pé Ọlọ́run Ọba ló lè mú kí ìnira ó ṣeni. torí di eléyìí báyìí ẹni tó bá fi lè gbàgbọ́ wípé ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run ó ti tó láti mú káǹfààní ọwọ́ abáwọn kódà kó ṣe pé Ọlọ́run Ọba ọ̀pàkọ́lẹ̀ káǹfààní ọwọ́ abáwọn tí lágbájá bá sá ti fọwọ́ sí i yóò bọ́ sí náà ni onítọ̀hún ti ṣẹbọ sọ́lọ́run Ọba nínú rububiyya. torí ẹ̀ ìgbà tá a bá gbàgbọ́ pé àwọn kan àwọn nigi lẹ́yìn ọgbà wa àwọn ló ń jẹ́ ọ̀dà àwọn ló ń jẹ́ ó ṣe déédéé àwọn ló ń jẹ́ kí àǹfààní ó máa tẹ̀ wá lọ́wọ́ yàtọ̀ sí Allahu Rabbul Alamin eléyìí burú jáì o. a sì rí i pé irú rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ àwọn màmá. bákan náà ká nígbàgbọ́ pé nǹkan kan ń bẹ tó lè dá fi ìnira ṣèyàn kódà kó ṣe pọ́lọ́ wọn bọ̀ fẹ́ fi ìnira ṣèyàn. eléyìí náà ó burú ó tako tawhid. ọ̀pọ̀lọpọ̀ nínú wa tó bá kọsẹ̀ kì í sọ Ọlọ́run ló mú kọsẹ̀ torí bá fọ́ kì í sọ Ọlọ́run ló mórí fọ́ tágbàlagbà bá kú wọn lọ́lọ́run ló mú ìwá ṣùgbọ́n tọmọdé bá kú wọn ò ní sọ́lọ́run ló tún ṣe léyìí Ọlọ́run ò ṣe bíi èèyàn ní ẹ̀bẹ̀ gbogbo eléyìí ó tako tawhid o ó tako tawhid ẹni tó bá gbọ́ Ọlọ́run Ọba gbọ́ lódodo á mọ̀ pé ńgbà táǹfààní dé wá bọ̀ ta ló mú wá Allah nígbà tí ìnira sì dé ọ̀dọ̀ Ọlọ́run náà ló ti wá ṣùgbọ́n bẹ́nu ẹ̀kọ́ wípé a ò gbọ́dọ̀ máa fi aburú tì sọ́dọ̀ Ọlọ́run pọ́lọ́run ò sì pa mí lọ́mọ àwọn aláìlẹ́kọ̀ọ́ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ sọ́lọ́run o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn asọ̀rọ̀ asẹnujàbàtà àti ìwọ Ọlọ́run ó sì pa mí lọ́mọ èmi ló yẹ kó pa á a'udhu billahi kò yẹ kó tẹnu olùgbàgbọ́ òdodo jáde nítorí pé lillahi ma akhadha
walillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma. tọ́lọ́run ọba ni tó gbà padà tí ẹ̀ sì ni tó fi ilẹ̀ fún wa gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ ń bẹ pẹ̀lú èbùbù bákòókò nǹkan bá tó kò sí tó lè mú yẹ. kí ló sọnù lọ́dọ̀ Ọlọ́run kò sí tó sọnù. owó tó rí mọ́ Ọlọ́run mọ́ bí tó wà èyí tó rí Ọlọ́run rí. tó nítorí di eléyìí báyìí bí dáadáa bá ṣe wá ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá báyìí dáa náà bá sì ní Ọlọ́run ọba ló mú ṣe wá ṣùgbọ́n àní sọ pé ká máa wá fi àìdá yẹn ká máa fi tì sọ́dọ̀ Ọlọ́run ń bẹ nú àìlẹ́kọ̀ọ́. bákan náà ọ̀ranyàn ló jẹ́ lórí obìnrin mùsùlùmí wípé kó tún ní ìgbàgbọ́ sí tawhidullahi azza wa jal bi af'alil ibad kó ní ìgbàgbọ́ nínú ṣíṣe Ọlọ́run ọba lọ́kan pẹ̀lú iṣẹ́ ìjọsìn táwọn ẹrú bá ń ṣe. ọ̀ranyàn ló jẹ́ lórí ìwọ obìnrin kó ní ìgbàgbọ́ òdodo wípé Ọlọ́run ọba nìkan la tó sìn kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run tọ́tọ́ láti sìn àti wípé tá a bá sẹ́rì nǹkan kan nínú ìjọsìn tá a bá gbé lọ bẹ́ẹ̀ lómi tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin àti ṣẹbọ sọ́lọ̀. tíyẹn bá sì ṣe bẹ́ẹ̀ tó bá bẹ́ẹ̀ kú irú wọn lọ́lọ́wọ́n bá ń sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. Ọlọ́wọ́n bá ò ní forí jẹ́ ẹnìkankan tó kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ tí ò túbá. torí ẹ̀ a ò gbọ́dọ̀ ṣe sọ̀láàtì wa àyàfi fún Allahu Rabbul Alamin. zakawa a ò gbọ́dọ̀ yọ àyàfi láti fi jọ́sìn fọ́lọ́run ọba. bẹ́ẹ̀ náà làwẹ̀ tá ń gbà a gbọ́dọ̀ ṣe àyàfi láti fi jọ́sìn fọ́lọ́run. bẹ́ẹ̀ náà ni hajj wa bákan náà a ò gbọ́dọ̀ pé nǹkan kan mí yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ ké gbàjarè lọ sọ́dọ̀ nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ a sì gbọ́dọ̀ fi nǹkan kan mí búra yàtọ̀ sọ́lọ̀. ká máa fi nǹkan mí tó yàtọ̀ sọ́lọ̀ ọba búra ó burú jáì òun náà tako sísìn Ọlọ́run ọba lónìkan. bákan náà ọ̀ranyàn ló jẹ́ lórí obìnrin wípé kó máa gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu nígbà tí máa wá ń ṣe bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ lẹ́ni tí ń sojú kòkòrò láti rí ní ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba gbà. ó rí abalẹ̀ eléyìí ó pàtàkì púpọ̀ torí rẹ̀ gangan lọ́lọ́run ọba ṣe ṣẹ̀dá wa òun náà ló sì fa aáwọ̀ láàrin àwọn ànábì Ọlọ́run àtàwọn èèyàn wọn. Ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ìǹdá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan míì yàtọ̀ sí kí n lè bá a pa wọ́n láṣẹ kí wọ́n máa jọ́sìn fún mi Ọlọ́run ọba nìkan. a sì ti rí pọ́lọ́n ti pa wá láṣẹ ẹni tó gbọ́ àwọn gbà ẹni tó sì gbọ́ tó fetí pàlàbà rẹ̀ àwọn náà wà irú wọn là ń pè ní kèfèrí kọ́lọ́n má yà wá ní kèfèrí. torí di eléyìí a gbọ́dọ̀ mójútó agbọn bíi ká mójútó tawhid sísìn Ọlọ́run ọba lónìkan a gbọ́dọ̀ mú nǹkan kan nínú ìjọsìn ká gbé lọ bá nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run. ìdí tá a sì fi gbọdọ̀ sí bẹ́ẹ̀ ò ní wípé kò sí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run tó lè dẹ́dà Ọlọ́run nìkan ló máa ń dẹ́dà. báwo ní í sì wá gbé ìjọsìn lọ fún nǹkan míì tọ́lọ̀ ń dá tóun ò lè dá nǹkan kan. torí ẹ gbogbo nǹkan míì tó máa ń pè lẹ́yìn Ọlọ́run gbé sórí òṣùwọ̀n kó wò wò wàá rí i pé ntọ́lọ́run ọba dá ni kò lè dá nǹkan kan. báwo ló sì wá gbé ìjọsìn rẹ lọ fún ntọ́lọ́run ọba dá tóun ò lè dá nǹkan kan. kò bá jẹ́ yẹn ni wọ́n ń pè kò bá sì jókúta ni wọ́n ń pè lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tádànwò bá dé wọ́n á máa pa lówe fún ẹni tí nǹkan bá dé bá pàápàá àwọn obìnrin wọ́n á ní ẹni tí nǹkan bá dé bá ló lè ròyìn wọ́n jókòó sí ọ̀rọ̀ àtọ̀ àwọn eléyìí tó ní Allahu nìkan ni kó máa pè ọjẹ́ ká lọ bọ́ ọba dákẹ́ tarẹ̀ ọba dákẹ́ tó báyìí ni wọ́n máa lọ láti lọ ṣẹbọ sọ́lọ̀ tó bá ní kó forí kanlẹ̀ fún kí tó bá ní kó forí kanlẹ̀ fún èpẹ̀ kò ní kọ̀ láti ṣe bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim. pàápàá jùlọ ẹni tádàn ọba dé bá ọmọ fòsánlẹ̀ òkú ọkọ̀ náà kú ilé jóná gbogbo nǹkan dàrú so ó sì ń wá sí masjid ó wá ń sin lọ́n gbogbo gbà wọ́n wá ń sọ fún pé ọlọ́run náà ní kásá máa pè ọlọ́run náà ní kásá máa pè wọ́n tún wà lórí eléyìí ọmọ rẹ̀ kan tó tún kú náà tún bọ̀ náà tún lásìdẹ̀ǹt wọ́n ní ẹ dákun ọlọ́run tó ń pè yìí tó bá wọn. ó pé ọkọ rẹ̀ níyàwó kejì ni ló bá fi islam sílẹ̀ ó lóun máa bẹ lọ́n ẹ sọ yìí pé ànábì sọ yìí pé ìgbà tá a súnmọ́ lọ́n jù nígbà tá a bá forí kanlẹ̀ torí rẹ̀ ká máa bẹ lọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba a máa gbàdúrà nígbà tá a bá forí kanlẹ̀ òun ti ń bẹ lọ́n nísìnyí ó ti lé lọ́dún 10 lórí pé kọ́kọ́ wọn má fẹ́ yàwó mi so ọwọ́ adi lóru kan ọ̀sán kan ọlọ́gbé yàwó mi wà ajẹ́pẹ́ àdúrà ọgbà àdúrà gbà púpọ̀ ìgbà tí kò gbé yàwó mi wà tí ó ní ọ lára ọlọ́run òjò gbé wa ọdún 10 àmọ́ lọ́lọ́run fi gbàdúrà rẹ̀ so ìgbà tí ọlọ́run ní ó yẹ kó lẹ́nìkan tó fi ṣèkejì làdúrà rẹ̀ fi gbà lẹ́kejì fi dé ọwọ́ alọ́lọ́run ọ̀gbàdúrà
nísìnyí wọn lọ gbére kan forí kalẹ̀ fún ọwọ́ abẹ́rẹ́ sí ní wáwàkúwà ká kó lè bá rírì kúrì torí de eléyìí a gbọ́dọ̀ gbé nǹkankan nínú tó bá jẹ́ ìjọsìn lọ sọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sí Allahu Rabbul Alamin. ẹlẹ́kẹta òun náà ní ká sí Ọlọ́run ọba lọ́kan nínú àwọn orúkọ rẹ̀ àti àwọn àròyìn rẹ̀. ọ̀ràn yẹn ló jẹ́ lórí obìnrin wípé kó gbàgbọ́ pé Ọlọ́run ọba ní àwọn orúkọ kan tá à ń pè ní àwọn orúkọ tó rẹwà jù, ó ní àwọn àròyìn kan tá à ń pè láwọn àròyìn tó ga jù. àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́run ọba nìkan ni kò tọ́ sẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ̀, tọ́lọ́run ọba nìkan ni kò tọ́ sẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ̀. máa wá wò ó wò bó o bá ṣe nímọ̀ sí nípa àwọn orúkọ Ọlọ́run tó o sì nímọ̀ sí nípa àwọn àròyìn Ọlọ́run, bẹ́ẹ̀ ló súnmọ́ ipe kádùá rẹ̀ ó tètè máa gbà, bẹ́ẹ̀ ló súnmọ́ ipe kó súnmọ́ Ọlọ́run ọba ju ẹlòmíì lọ. àwọn kùfàr wọn wá bá Nabi sallallahu alayhi wa sallam, wọ́n ní gbogbo wa tó rí yìí oníkálukú wa ló mọ ọkọ bàbá rẹ̀ ló mọ ọkọ bàbá ńlá rẹ̀ ló sì mọ ibi tí àwọn ti ṣẹ̀ wá. sọ fún wa níbo ni Ọlọ́run gan ti ṣẹ̀ wá, kí lorúkọ tiẹ̀ àti tàwọn bàbá rẹ̀ níbo ló ti wá. subhanallah, wọ́n làwọn fẹ́ máa biography Ọlọ́run. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí èsì pò ní forí rẹ̀ hun ńgbà béèrè bẹ́ẹ̀ Ọlọ́run wa sọ alukur'ani kalẹ̀. Ọlọ́run ní kí anabi wa sọ fún wa pé qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. sọ fún wa ìrẹ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam pé Allahu tẹ́ ń béèrè nípa rẹ̀ ọ̀kan ṣoṣo ni, kò sí nǹkan míì tọ́jọ́ kan ṣoṣo. gbọ̀ngbà tá a bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ aládùúpẹ́ fọlọ́run tó dá wa lóríṣìí méjì, àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ nísìnyí wọ́n ní wọ wàhídù zamanika wọ faridu daharika, irọ́ ni. wàhídù zamanika irọ́ ni, torí kìí ṣe wọn nìkan ló lórí lọ lẹ́sẹ̀, kìí ṣe wọn nìkan lè yàn, wọ́n ní ìwọ nìkan náà ní irú rẹ̀ tó wà lásìkò tiẹ̀, wàláhì irọ́ ni. irú èèyàn pọ̀ àbí ọ̀pọ̀, irú Ọlọ́run ọba ni ò sí. torí ẹ̀ sọ fún wa pé qul huwa Allahu ahad, ọ̀kan ṣoṣo lọ́lọ́run. Allahu samad, òun ni ọba tó ṣe wípé ọ̀rọ̀rọ̀ ní gbogbo rírọ̀rọ̀, kò bùkátà ẹnìkankan, gbogbo nǹkan ló sì ń bùkátà rẹ̀. nínú tafsir kan, ọba tí ò ní kùn á ń bọ̀sibọ́sí pé yóò jẹun. so eléyìí àfihàn ẹ́ pé Ọlọ́run ọba tiwa. ẹ dákun sẹ́yìn bẹ́ẹ̀ lọ́run ọba rí njọ́ kan, ẹ wá ronú pé àdúró fáìlì tó ti wà wájú Ọlọ́run báyìí tí wọ́n sì rí tèmi. ṣé ẹ rórí bẹ́ẹ̀? alhamdulillah. ṣé ẹ ṣe àdúrà ríjọ kan ẹ ń wò pé ṣé Ọlọ́run sì ti jí báyìí? Allahu akbar. torí ẹ ilé ẹsẹ rí àwọn ẹni tí ì ṣe mùsùlùmí, torí pé àwọn ò nímọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run àtàwọn àròyìn rẹ̀, inú wọn sì máa sọ̀rọ̀ míì ọkàn yóò sì fẹ́ já. wọ́n ní ajíláàárọ̀ ìwọ Ọlọ́run ìwọ náà káàárọ̀, la ilaha illallah. ẹ gbọ́ràn pé àwa ti jí láàárọ̀ yìí o, ìwọ Ọlọ́run ìwọ náà káàárọ̀, la ilaha illallah. so ẹ jẹ́ a máa dúpẹ́ pa jẹ́ mùsùlùmí. ìsìláàmù yìí kó lè wá máa tàn yínrín kó lè máa dán mọ́rán, àfi ká nímà ó kọ́ lásán kò gbéyàn débi kankan. torí ẹ̀ ká nímà nípa àwọn orúkọ Ọlọ́run, ká nímà nípa àwọn àròyìn rẹ̀. àwọn tí wọ́n bá sì ti pè ń tọ́ Ọlọ́run ká fi tì sọ́dọ̀ Ọlọ́run, ká máa fi ròyìn rẹ̀ bó ti ṣe ròyìn ara rẹ̀. àwa gbọ́dọ̀ lam yalid wa lam yulad, Ọlọ́run ọba yóò bímọ, bẹ́ẹ̀ ẹnìkan kan ò bí, kò bímọ ẹnìkan kan ò bí. sẹ́bẹ̀yìn ti mà nínú ìròyìn Ọlọ́run ọba nù, kò bímọ ẹnìkan kan ò sì bí. eléyìí àmì gíga pínní tó ṣe pé kò sí gíga lẹ́yìn rẹ̀, kò bímọ ẹnìkan kan ò bí. atara rẹ̀ mà pé gbogbo ẹni tí bímọ ó gbọ́dọ̀ jẹ́ pé bíbí wọn bí òun náà. ìgbà tó sì jẹ́ pé kìí ṣe bíbí ni wọ́n bí Ọlọ́run ọba yìí bímọ. ẹ̀yin sì ti mọ̀ pé ká bímọ àmì jíjọ́ lẹ́ni, àbí bẹ́ẹ̀ kọ́ ni? torí pé njọ́ tẹ́ ẹ bá relé kí gbogbo sẹ́ẹ̀rì tẹ́ ẹ bá fi sílẹ̀ kọ́ mọ́ bá di sí òun sẹ́. wọ́n wá ròyìn yín, wọ́n ní baba alágbájá masha Allah la quwwata illa billah, ẹni rẹ ni, èèyàn dáadáa ni, ṣùgbọ́n nínú jíjẹ́ ni dáadáa àwọn gan ni pé wọn ò bímọ. ẹni dáadáa ni ò bímọ, gbogbo èèyàn mọ̀ pé irú ẹni dáadáa ó nu, wọn ò lọ síbítù ni. sòṣùmọ́ náà bá ti wá lam yalid wa lam yulad, àmì jíjọ́ lẹ́ni ká bímọ. nítorí pé àwọn àbùkátà ẹni tí wọ́n ràn wá lọ́wọ́ ká tó lẹ̀, ká tó wá pé ńgbà tá a bá lẹ̀. ẹni tó bá bímọ
tó bá di pé ó dàgbà débi pé kò lè dá mójútó gbé ara rẹ̀ mọ́, ọmọ ní ó bá mójútó. Kò lè dá wọ́njẹ fúnra ara rẹ̀ mọ́, ọmọ ní ó máa wá fún. Kò lè dá ṣètọ́jú ara rẹ̀ mọ́, ọmọ ní ó máa tọ́jú ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run bá ti wá lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. Kò tiẹ̀ sí nǹkan kan tó ṣe fi ṣe dọ́gba pẹ̀lú Ọlọ́run tó dàbí Ọlọ́run, tó ṣe fi wé Ọlọ́run tó dàbí Ọlọ́run. laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir. Kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí Ọlọ́run. Ọlọ́run ọba yìí olùgbọ́ ni, bákan náà olùrí ni. Ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa, ọ̀ràn yẹn ni pé gbogbo ntọ́lọ́run ọba bá fi ròyìn ara rẹ̀ ká fi tì fọ́lọ̀, ká fi rinlẹ̀ fọ́lọ̀. Ọ̀ràn yẹn sì ni pé ntọ́lọ́run ọba bá ní kìí ṣe tòun ká lè jìnnà sọ́lọ̀. Lápèjúwe, Ọlọ́run ọba wa ó fi tì sọ́dọ̀ ara rẹ̀ ikú ọba oníkẹ́ lòun. Ar-Rahman Ar-Rahim. A fi tì sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ọba wa tá ń sìn Ar-Rahman ni, ọba àjọkẹ́ ayé ni. Ar-Rahim, ọba àsàkẹ́ ọ̀run ni, ọba aláàánú jùlọ ni, aládìpẹ̀lẹ́ ẹ̀san rere ni. Ǹjẹ́ tá a bá ti mọ̀ báwọn, a fi tì sọ́dọ̀ Ọlọ́run. Èmi tí mo wá mọ̀ yìí pé Ọlọ́run ọba tí mo ń sìn tó dá mi aláàánú ni, ń gbọ́dọ̀ sọ̀rọ̀ tínú níbi ìkẹ́ Ọlọ́run. Ń gbọ́dọ̀ sọ̀rọ̀ tínú níbi ìkẹ́ Ọlọ́run. Èmi náà sì gbọ́dọ̀ jẹ́ni tí ó máa báwọn èèyàn lò tàánú tìkẹ́tìkẹ́, nítorí pé innama yarhamullahu min ibadihi ar-ruhama. Àwọn ẹni tọ́lọ́ máa ń kẹ́ nínú àwọn ẹrú rẹ̀ làwọn ẹni táwọn náà bá láàánú. Ìdí nì tó fi jẹ́ pé orí pa pé mo mọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run, orí pa pé mo mọ̀ nípa àwọn ìròyìn rẹ̀, ó gbọ́dọ̀ máa hàn nínú ìṣesí mi. Mo mọ̀ pé Ọlọ́run ọba as-sami'u ni, ọba olùgbọ́ ni. Ǹjẹ́ tí mo bá ti mọ̀ bẹ́ẹ̀, a jẹ́ pé gbogbo ohun tó wu Ọlọ́run ọba gbọ́ lẹ́nu mi ńlọ yẹ kó máa jáde, bíi kíké al-Qur'an, bíi ṣíṣe ìrántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀, bíi mímáa sọ òdodo, bíi mímáa ṣe àtúnṣe láàrin àwọn ẹni táwọ̀ bá ń bẹ láàrin wa. Gbogbo orú eléyìí ló yẹ kó pọ̀ lẹ́nu mi. Kò yẹ kẹ́gàn ó máa jáde látẹnu mi, kò yẹ kí òfófó ó máa jáde látẹnu mi, kò yẹ kí irọ́ ó máa jáde látẹnu mi, kò yẹ kí gbólóhùn kèfèrí ó máa jáde látẹnu mi, kò yẹ kó jẹ́ pé orin náà ní gbogbo ìgbà ni ó máa jáde látẹnu mi. Torí tí mo bá jẹ́ bẹ́ẹ̀, mo kàn ń sọ pé mo gbà pọ́lọ̀ as-sami'u ni, olùgbọ́ ni, ṣùgbọ́n kò hàn lára mi wípé mo gbà pọ́lọ̀ wọn bá ń gbọ́. Torí tí mo bá mọ̀ yìí pé Ọlọ́run bá ń gbọ́ gbogbo àwọn nǹkan burúkú tèmi ń sọ, ìbá ti máa sọ jáde lẹ́nu, kò lápá lára rẹ̀ nù. Ìwọ lọ gbàgbọ́ pé Ọlọ́run ọba al-Basir ni, ọba tí máa rí yàn bíkíbi téèyàn bá wà ni. Ó sì ń rìn síbi tọ́lọ́run bá lọ gbọ́dọ̀ rìn sí. Gbogbo ibi tọ́lọ́run bá ti fẹ́ rí ọ, wọn ò rí ọ ń bẹ́ẹ̀. Sọ wá gbà lódodo nù kọ́lọ́run bá ń rí ọ. Ọgbà. Torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá mọ Ọlọ́run bá lódodo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀, ayé ọba dá púpọ̀, ayé ọba tòrò púpọ̀. Iná ni ọ̀kan nínú àwọn olùkọ́ wọn lọ fẹ́ dán àwọn ọmọ tí ń kọ́ lẹ́kọ̀ọ́ wò. Ó wá fún kálukú nínú aládàbà, ó ní kálukú ọlọ́pá wá kẹ̀sì mú wá sílẹ̀ ẹ̀kọ́ lọ́la. Ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ní pé ẹdúnbù rẹ̀ níbi tẹ́ni kò ti ní rí yín. Oníkálukú dú tiẹ̀ ó dá padà fáfá nígbà tó dijọ́ kejì kó níjà rẹ̀ mo ti pa níbo ló ti dú níbi kọ̀rọ̀ kan lé wa níbi tẹ́ni kan kò sí mo dú. Ọmọ kan wá mú tiẹ̀ padà láàyè. Kí ló dé? O ṣe assignment ta fún ọ. Ó ní mo fẹ́ ṣe ṣùgbọ́n mo wá bi tí Ọlọ́run ò ti ní rí mi ń rí. Ìdínú tí mo fi dá padà láàyè. Sẹ́yìn pé gbogbo ayé tó dàrú ní Nàìjíríà wa lónìí àìmọ́lọ́ ni pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀. Ẹni tí ń jí nǹkan ní nǹkan tó bá mọ̀ pọ́lọ́ ń rí òun ṣé yóò jí? Ẹni tí ń sọ̀sọ́kúsọ tó bá mọ̀ pọ́lọ́ ń gbọ́ òun ṣé yóò sọ? Ẹni tó ń sìkà tí ń tẹsẹ̀ márìn tí ń ta fàsókè tó yí dóborí tó bá mọ̀ pọ́lọ́ ọba ń rí òun ṣé yóò ṣe? Wàláhì kò ní í ṣe. Kò bá jẹ́ pé bó ṣe rí ọwọ́ mi bẹ́ẹ̀ náà nínú mi rí. Àmọ́ lónìí ní táwọn èèyàn ń sọ ni pé bó rọ́wọ́ mi ò rí nù mí. A ti gbàgbé pọ́lọ́ ọba ń rí wa, a sì gbàgbé pé nǹkan kan ò pamọ́ sí. Torí de eléyìí ọ̀ràn yẹn ló wá jẹ́ o wípé tó o bá ti mọ Ọlọ́run ọba báwọn ọmọ pẹ̀lú àwọn tauhid oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí. Tọ́lọ́run bá wá ní nǹkan kan ẹsẹ̀ tó wọn náà lè jìnnà sọ́lọ̀. Àmọ́ o ní lílé jìnnà
tó wàá tara rẹ̀ fi àtòdìjẹ́ rẹ̀ tó péjú rinlẹ̀ fọlọ́. ọlọ́ni Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm. Allah kò sí ọba kan o, kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan o. al-hayyul qayyum òun lọ́ba abẹ̀mí, al-qayyum ọba olùdádúró olùdáwà. La ta'khudhuhu sinatun wala nawm, ògbé kìí gbé à ń bọ̀sibọ́sí pé yóò sùn. wọ́n á bi ọ́ léèrè pé sí Ọlọ́run á máa tó gbé, ó ní kìí tó gbé. sí a máa sùn kìí sùn nítorí kíni likamali hayatihi wa likamali qayyumiyyatihi, nítorí pípé ìṣẹ̀mí rẹ̀ àti pípé dídádúró rẹ̀. ìdí tọ́lọ́run ọba kìí fi tó gbénu, ìdí tí kìí fi sùn nù. tí wọ́n bá tó bẹ́ẹ̀ má sùn. a ti mọ̀ pé téèyàn bá kọ̀ tó lòun ò ní sùn kí ló sọ pé lọ́rẹ́ nǹkan fẹ́ ṣe. tòṣùgbọ́n Ọlọ́run ọba tiwa kìí tó gbé bẹ́ẹ̀ kìí sùn. ìgbà tó lọ ní lam yalid wa lam yulad, Ọlọ́run ọba òbí máa sì bí nítorí kíni likamali samadiyatihi, nítorí pípé dídáwà rẹ̀, nítorí pípé rírọ̀rọ̀ rẹ̀ pín. tó bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn ahli sunnati wal jamaa, àwọn kì í ròyìn Ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn burúkú gẹ́gẹ́ báwọn kan ti ṣe ròyìn Ọlọ́run tí wọ́n lọ́lọ́run táwọn ọ̀dá sánmọ̀ ọ̀dálẹ̀ ọ̀dá gbogbo nǹkan lánàá jọ mẹ́fà ọwọ́ rẹ̀ ọwọ́ àsìmí jọ keje sinmi pé kíni. so àbí báwọn kan tún ṣe ròyìn Ọlọ́run tí wọ́n ní èèyàn dáńjàkadì ọmọ tí ń jọ lọ ọmọ tí ń jọ lọ. tọ́ torí ẹ̀ ká mọ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ nínú wa lọ́ha púpọ̀ sórí nínú àwọn orúkọ Ọlọ́run ọba wa. ká máa wá fi pé eléyìí ń bẹ nínú pé a ní ìmánì sọ́lọ̀. lágbèjúwe ẹ̀ ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ ọ̀rọ̀ yín lọ́rọ̀ ẹ sọ pé ya Razzaq urzuqni, ìwọ ọba ọlọ́rọ̀ rọ̀ mí lọ́rọ̀. ẹ̀ ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ ṣàánú yín ya Rahman irhamni, ọba oníkẹ́ kẹ́mi. bó ló sì wá máa pọ̀ lọ́n bẹ́ẹ̀ tádùá rẹ̀ ò ní tètè gbà, àdúrà rẹ̀ ó tètè gbà. ẹni tó bá wá nímọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run yóò nímọ̀ nípa rẹ̀ nínú Al-Qur'an àti sunna ni o. kìí ṣe bọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe o, tó yẹ kí wọ́n mọ̀ wá kú wá ká, wọ́n mọ̀ wá ròyìn Ọlọ́run pẹ̀lú tí èsè tọ́lọ́run wípé kìnnì kan arúgbó ọjọ́ ọba hìn kí ni jẹ́ bẹ́ẹ̀. ìsọkúsọ nìyẹn ẹ sì ti mà ike tí a bá sọ̀sọ̀kúsọ séèyàn yóò bínú ká tó wá pọ́lọ̀ ọba ẹlẹ́dàá wa. torí délé èèyàn gbọ́dọ̀ rìn súnmọ́ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn, èèyàn máa gbọ́ lẹ́nu wọn ìmọ̀ nípa tawhid, bó láti mọ̀ nípa Ọlọ́run ọba wa, bó láti mọ̀ nípa àwọn àròyìn rẹ̀, bó láti mọ̀ nípa àwọn orúkọ rẹ̀. àwọn orúkọ tá à ń sọ àwọn ọmọ náà ẹ rí i pé tábà ti ní abudu lágbájá ẹ rí i pé ó kọ́ tó tẹ̀lé yun ó kọ́ ta ni Allahu Rabbul Alamin, Abdullah, Abdulsalam, Abdulmu'min, Abdulmuhaimin. tó gbogbo eléyìí yóò fún aláǹfààní ẹ máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ dákun kí ni tuma almuhaimin, kí ni tuma salam, kí ni tuma alaziz. ẹ̀yin lálẹ́kùn mànú nípa àwọn orúkọ Ọlọ́run ọba wa. yàtọ̀ sí kákan wò sùnsùn ká lọ sọmọ lórúkọ tí ò ní tuma. bí ẹni tó lọ sọmọ lórúkọ tó jẹ́ kó túmọ̀ sí gbẹ́. wọn láwọn rí lórí íńtánẹ́ẹ̀tì pé kí ni. torí de eléyìí àwọn orúkọ Ọlọ́run wọn wà ń bẹ fún wa láti mà. bákan náà nínú tó tún yẹ kóbìnrin mùsùlùmí wọn mà nínú ojúṣe rẹ̀ òun náà ni kó ní ìgbàgbọ́ sáwọn màláíkà Ọlọ́run kọ́ ọmọ pọ́lọ́wọ́n bá dá wọn kan màláíkà ni wọ́n ń sin lọ́wọ́ bá lóru àti lọ́sàn wọn kì í káàárẹ̀ rárá àti pé ó ń bẹ nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá fún wọn àwọn tọ́lọ́wọ́n bá ṣàlàyé irú iṣẹ́ tí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí màláíkà Jibril alayhi salam òun náà lọ́wọ́n bá fi sọ iṣẹ́ tí máa fi ránṣẹ́ sáwọn ànábì rẹ̀. màláíkà Mikael òun lọ́wọ́n bá fi sídìí òjò rírọ̀. màláíkà Israfil òun lẹni tí fèrè ìhó ń bẹ lẹ́nu rẹ̀ tí ó fẹ́ atẹ́gùn sí ní ìgbà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. bákan náà màláíkà kan tá à ń pè ní malakul maut, màláíkà kú òun náà wà. yàtọ̀ sí bá a ṣe máa ń pè pé Azarailu o tòrádìsì tó mú wá ọ̀rọ̀ wà lórí ẹ̀ àmì ìtọ́ dájú sáká nínú al-Qur'an àti sunna òun náà ní kí ni malakul maut, màláíkà kú àlékúnnu nígbà tí wọ́n ní Azarailu ẹni malakul maut, màláíkà kú ló kọ́ rẹ̀. qul yatawaffakum malakul maut alladhi wukkila bikum, sọ fún wa pé màláíkà kú tọ́lọ̀ fi sọ yín pé kó gbẹ̀mí yín jọ́tọ́jọ́ kú yín bá pé yọ gbẹ̀mí yín kìí ṣe mistake. so àwọn màláíkà yìí àmà wọn kásì tún mọ̀ pé àwọn màláíkà méjì kan bẹ pẹ̀lú wa tí wọ́n ń kọsẹ̀ wa sílẹ̀ kò sí tó lè sọ kò sí tó lè ṣe wọ́n kọ́ lẹ̀ náà ni
kò sí pé èèyàn fẹ́ dọ́gbọ́n torí pé láyé ní Nàìjíríà tí wọ́n ń bì oríṣiríṣi ọgbọ́n la lè dá tá a bá rí fáìlì tá a bá fẹ́ gbé tá a rí gbé a lè sọná sọ́fíìsì náà ẹ bá sọná sí látòdé yóò jóná so ṣùgbọ́n kò sọ́gbọ́n tí èèyàn fẹ́ dá fáwọn màláíkà yìí tiwọn ó sì mẹ́nu àwọn màláíkà tó sì pé wọ́n ń ṣọ́ wa níwájú wọ́n ń ṣọ́ wa lẹ́yìn nítorí kábúrú ọmọ bá ṣe wa títí tí ìtọ́lọ́wọ́n bá kọ pé kò sí búyẹ̀ yóò ṣẹlẹ̀ náà ni tí ó fi dé tó bá dé wọ́n yẹra kí ìtọ́lọ́wọ́n bá wí kó lè bá ṣẹlẹ̀. ìsì mẹ́nu àwọn màláíkà tí ń ṣọ́ná mẹ́nu àwọn màláíkà tí ń ṣọ́ àlìjẹ́nà a sì ti mà wípé ètò síwájú àwọn ẹni tí ń ṣọ́ àlìjẹ́nà òun náà ni Ridwan ètò síwájú àwọn ẹni tí ń ṣọ́ná òun náà ni Maliku tó gbogbo eléyìí ó yẹ kóbìnrin mùsùlùmí ọmọ tába tún wá wọ sàárè wa màláíkà méjì kan máa ń bẹ tí wọ́n wá bá wa orúkọ wọn jẹ́ Munkar àti Nakir àwọn olùmọ̀ wa ní Munkar àti Nakir wọ́n ní tùmọ̀ kan náà ni wọ́n ní wọ́n kàn pé wọ́n lórí ìsòkò méjì ní ẹni tá a mọ̀ Munkar àti Nakir àwọn méjèèjì ń bọ̀ wá bá wa nínú sàárè wa ká tètè máa lẹ̀ bákan náà ọ̀ràn ẹ̀yà tún ló jẹ́ lórí obìnrin mùsùlùmí nínú ojúṣe rẹ̀ kó ní ìgbàgbọ́ sáwọn tírà Ọlọ́run àwọn tírà tọ́lọ́wọ́n bá ti sọ kalẹ̀ sílẹ̀ ayé kò nígbàgbọ́ sí kọ́lọ́wọ́n bá sọ àwọn tírà kan kalẹ̀ ó sì ń bẹ́nu àwọn tírà yìí tọ́lọ́wọ́n bá dárúkọ fún wa nínú wa ni at-Taurata tọ́lọ́wọ́n fún anabi Musa aleyhi salam bẹ́ẹ̀ ni Injila tọ́lọ́wọ́n fún anabi Isa aleyhi salam az-Zabur tọ́lọ́wọ́n fún anabi Dawud aleyhi salam suhufu Ibrahim tọ́lọ́wọ́n fún anabi Ibrahim aleyhi salam tó fi wá dórí al-Qur'an eléyìí tọ́lọ́wọ́n fi kágbá gbogbo àwọn tírà tó síwájú ńlẹ̀ eléyìí tọ́lọ́wọ́n fún anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwa ní ìgbàgbọ́ tó ṣe wípé ó jẹ́ ti èyí tó ṣe pé àtàǹkókó sí gbogbo àwọn tírà tó síwájú pé àwọn tírà kan bẹ tí wọ́n ń jẹ́ àwọn orúkọ yìí tọ́lọ́wọ́n bá ti sọ̀kalẹ̀ fáwọn ànábì tá a wí yìí báyìí tó sì ṣe pé àwọn tírà yìí náà dá lórí kásìn lọ́wọ́ ọba lónìí kan àwọn ọ̀nà wo la máa gbà sí lọ́hùn ṣùgbọ́n tó ṣe pé pàápàá àwọn tírà ń kò ṣe é rí má àárí má nìsín ṣùgbọ́n nígbàgbọ́ sí Al-Qur'an léyìí tá a tán kókó àti tá a fọ́ sí wẹ́wẹ́ pé gbogbo tó wà ní Al-Qur'an ìwọ ní ń bá wí kódà kó sì kọ́rọ̀ Fir'auna lọ́lọ́wọ́ bá ń sọ ìwọ lọ́lọ́wọ́ bá ń bá wí kó owó ọ̀nà tí Fir'auna rìn tó fi sórí ibú má rìn bẹ̀. ètò ọlọ́wọ́ bá sì ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo tó ti síwájú ìwọ lọ́lọ́wọ́ bá ń bá wí kó owó ọ̀nà tí wọ́n rìn tí wọ́n fi sórí ire kí wọ́n náà kó lè bá a sórí ire. sòtéèyàn bá tí ì mà bẹ́ẹ̀ Al-Qur'an ò ní sábà wúlò fún lọ títí kó o sì mọ̀ pé Al-Qur'an ti kágbá gbogbo àwọn tírà tó síwájú ńlẹ̀ torí ẹ̀ kò sáyè fún mu'allima kan kíkọ́ wa wọnú masjid nísìn kó wa gbé tírà lọ pé al-Mawa'idul Kubra wípé Taurata ló ń fẹ́ fi máa báwọn yẹn sọ̀rọ̀ wọn á ní àfọ onízọ̀búra nù fún zàbúra báwo kò sí ní ta fẹ́ fi ṣe kò sí ní ta fẹ́ fi ṣe pé mu'allima kan kọ́ alẹ́ kọ́ nínú zàbúra báwo mélòó lẹ ti kọ́ nínú Al-Qur'ani tí wọ́n ka zàbúra tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rùn so á nígbàgbọ́ sí àwọn tírà yìí bákan náà nínú nígbàgbọ́ sí Al-Qur'an ó náà ní ká gbìyànjú láti máa ké máa kà nítorí pé nítorí ọba máa ké tó ọba máa kà wàá sojú kòkòrò láti máa túmọ̀ tí máa ń bọ̀ sọ. bákan náà nínú ojúṣe mùsùlùmí lóbìnrin ó náà ní kó nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run ọba rán àwọn òjíṣẹ́ sílẹ̀ ayé kí wọ́n jẹ́ olùfúnni ní ròdùnú olùkìlọ̀ fúnni olùjíṣẹ́ Ọlọ́run ọba fúnni pé ọ̀nà wo lágbà máa sin lọ ọ̀nà wo lágbà máa sojúṣe wa wọ́n sì ń ṣe àlàyé ntọ́lọ̀ ń ṣe lọ́rọ̀ ẹ̀yàn lé wa lórí níbi tawhid wọ́n sì ń ṣe àlàyé ntọ́lọ̀ wọn bá ní ká jìnà sí ní shirk nítorí ká lè bá a jìnà sí. ń bẹ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni tọ́lọ̀ ń dárúkọ rẹ̀ fún wa ìsìn bẹ nínú wọn àwọn tọ́lọ̀ wọn bọ̀ dárúkọ wọn fún wa. nínú àwọn tí Ọlọ́run bá dárúkọ fún wa nínú Al-Qur'an ọ̀nà la nabi Nuhu alayhi salam àti pé nabi Nuhu yẹn òun là kọ́kọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n ní anabi Adam alayhi salam anabi Ọlọ́run làwọn ṣùgbọ́n Nuhu alayhi salam wọ́n lò jíṣẹ́ Ọlọ́run ọba lòun òun là kọ́kọ́ àwọn aránṣẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun sì ló pin wọn kò sí anabi kan kò sójíṣẹ́ kan tí wọ́n wá sílẹ̀ ayé má lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá wọn gbà fanabi kan ó tún bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run kan bẹ lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tọ́lọ́ aránṣẹ́ onítọ̀hún ti ṣe kèfèrí sọ́lọ́ o torí kó ṣe kèfèrí sal Qur'an ó sì ṣe kèfèrí sí sunna anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sí ní tọ́sẹ́kù fún ju kó jẹ́ kèfèrí lọ. Ọlọ́run bá ní ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnìkan nínú àwọn ọkùnrin yìí o bàbá àwọn ọmọ tiẹ̀ ni kálukú yín náà mọ bàbá tiẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba lọ́jẹ́ sí òun sì lópin àwọn ànábì torí de eléyìí àwọn kan wá sọ pé òpin àwọn ànábì ni kì í sòpin àwọn òjíṣẹ́ ẹ̀yin ọmọ yín pé
ọlọ́run ọba nígbà tí ń sọ̀rọ̀ olóye lọ́lọ́run ọba ń bá sọ̀rọ̀ ńbẹ̀ yẹn yàtọ̀ sáwọn dẹ̀pẹ̀ tí ọgbọ́n kankan yé ọwọ́ sọ pé ẹ gbàtọ́jú pé àwọn anabi kìí sòpin àwọn òjíṣẹ́ torí rẹ̀ òjíṣẹ́ kan wà lẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ìsọkúsọ gidi ni. alimami ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní tí ẹ bá wo anubuwa àti risala ẹ rí i pé anubuwatu a'ammu min ar-risala war-risalatu akhassu min an-nubuwa wa nafyul a'am nafyun lil akhas duna al-aks. wọ́n ní tí ẹ bá wò wò ẹ rí i wípé ìjà nàbì ó fẹ̀ ju ìjẹ́ òjíṣẹ́ Ọlọ́run lọ nítorí pé ànábì lẹni tọ́lọ́run bá ránṣẹ́ sí ṣùgbọ́n tí ó pa láṣẹ kó jíṣẹ́ wọn ṣùgbọ́n jíṣẹ́ lẹni tọ́lọ́run bá ránṣẹ́ sí tó sì pa láṣẹ pé kó jíṣẹ́. a jẹ́ yín pé ànábì ó kéré sí òjíṣẹ́ òjíṣẹ́ ò sì lè jó jíṣẹ́ àfi kó ti kọ́kọ́ jẹ́ ànábì torí ẹ̀ lásán sọ yìí pé kullu rasulin nabi wa laysa kullu nabiyyin rasula gbogbo òjíṣẹ́ Ọlọ́run ànábì ni torí ẹ̀ lásán sọ pé òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni rasulu ni ṣùgbọ́n kì í ṣe gbogbo ànábì náà ni rasul nítorí tọ́lọ́wọ́n bọ̀ ọba ní kó jíṣẹ́ ànábì ni ó máa jẹ́ kò ní jẹ́ rasul torí di eléyìí ńgbà tọ́lọ́wọ́n sọ pé ànábì tán a jẹ́ pé rasulu náà ti tán bàtọ́lọ́wọ́n sọ pé ànábì ti tán a jẹ́ pé rasulu náà ti tán torí rẹ̀ ẹni tí wọ́n sọ pé ànábì mi wà àbójíṣẹ́ mi wà lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ó yé pé ń tan ara rẹ̀ jẹ́ ni o. a wà tún ní ìgbàgbọ́ nínú ojúṣe mùsùlùmí bìnrin oníká ní ìgbàgbọ́ sí ọjọ́ ọ̀gbẹ̀yìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa wípé ká mọ̀ pé gbogbo tó bá ti nípìlẹ̀ tó bá níbẹ̀rẹ̀ yóò lópin náà ni ilé ayé yìí ó níbẹ̀rẹ̀ ìjọ kan lọ́lọ́run bá ní kó bẹ̀rẹ̀ yóò tẹ̀ ńjọ́ kan àwa gan alára ńjọ́ kan wọ́n bí wa sáyé àwa náà padà dára sàárè ńjọ́ kan á bẹ̀rẹ̀ látòrí pa nígbàgbọ́ pa kú ńjọ́ kan gúnugún ekúléwe àkàlàmọ̀gò ní sáláì lọ ẹgbẹ̀rún ọdún irọ́ lásán tó bá lu ẹgbẹ̀rún ọdún náà yóò kú bí ó bá kúléwe tó dàgbà tó dògbò yóò kú so nítorí di eléyìí báyìí lálá kálukú tó rókè ilẹ̀ náà ní bọ́ ńjọ́ kan ìgbà tá a ti mọ̀ pé kú ń bẹ inú gbàgbọ́ pé ìgbèǹde àlùkìyámà ń bọ̀ nù kọ̀ wá tán sórí bẹ̀ torí pé tó bá ṣe é pé tá a bá ti kú ọ̀rọ̀ pin ni ikú ọ̀bá jẹ́ ìsinmi fọ́mọ èèyàn ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn ikú ó ju kú gan lọ so a ní gbàgbọ́ sí pé ìgbèǹde àlùkìyámà ń bẹ o ọ̀pọ̀lọpọ̀ ń wò pé ẹ má parọ́ fún wa ta ló lọ tó dé ta ló lọ tó bọ̀ tó sọ tí wọ́n ń ṣe lọ́n fún wa ẹ dákun ẹ má parọ́ fún wa járe kò burú kálukú ń bọ̀ wá mà ṣùgbọ́n ìtọ́ pàtàkì ni pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí pé ìṣẹ̀mí kan tún bọ̀ lẹ́yìn ikú yìí Ọlọ́run bó gbé wa dìde láti inú sàárè wa jàmáà fìtínà ń bẹ nínú sàárè ìdánwò ni ìbéèrè oríṣi mẹ́ta nípa ẹ̀sìn rẹ nípa Ọlọ́run ọba tó gbélé ayé sìn nípa ẹ̀sìn tó gbélé ayé ṣe nípa òjíṣẹ́ Ọlọ́run anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìdánwò tó ti wà open ni èyí sì kan tí wọ́n ti gbé jáde nínú íńtánẹ́ẹ̀tì wọ́n tún pààrọ̀ rẹ̀ gbogbo èèyàn ló ti mọ̀ látọjọ́ tó pẹ́ ṣùgbọ́n ta ni ó lè dáhùn àfẹnitọ́lọ́wọ́n bá bá fi ṣe kòńgẹ́ kọ́lọ́wọ́n fèmí pẹ̀lú rẹ̀ ṣe kòńgẹ́ o. nínú sàárè ìkẹ́ ń bẹ́ńbẹ́ ìyà ń bẹ́ńbẹ́ ìkẹ́ ń bẹ́ńbẹ́ fáwọn ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí ìyà ń bẹ́ńbẹ́ fáwọn ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí. kásùn ní ìgbàgbọ́ sáwọn àmì ìgbéǹde alkiyama àwọn àmì ìgbéǹde alkiyama wà àwọn àmì kéékèèké wà àwọn àmì ńláńlá wà. nínú àwọn àmì kéékèèké òun náà ni àmì wípé àkókò kan ń bọ̀ ó tiẹ̀ ti wá wípé ẹrúbìnrin yóò máa bí ọ̀gá rẹ̀ lọ́mọ ẹrúbìnrin yóò máa bí ọ̀gá rẹ̀ lọ́mọ. nínú àwọn àmì òun náà ni àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa obìnrin ọ̀pọ̀ àkókò ó súnmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn àmì òun náà ni dídé anabi wa Muhammad sallallahu alaihi wasallam torí pé lẹ́yìn rẹ̀ kò sójíṣẹ́ mi tí ó tún wá mọ́ títí tí gbèǹde alkiyama ó fi dé. nínú àwọn àmì ńláńlá òun náà ni sísọ̀kalẹ̀ anabi Isa alayhi salam bá anabi Isa ń bọ̀ nínú àwọn àmì gbèǹde alkiyama nu kìí ṣe ń tẹ̀yàn máa ṣe fanfà lórí ẹ̀ ńtọ́ dájú ni. àdìsí wa rẹ̀ gẹ́dẹ́ lórí bá anabi Isa bí ó ṣe dé tó bá dé kí lọ́lọ́wọ́ bá lọ́kọ̀ pé yọ wá ṣe gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àkókò ni ò tí ì tó. nínú sẹ́rẹ̀ tí ó wá ṣe òní pé yọ pa Dajjal al-Masih ad-Dajjal òpùrọ̀ olójú kan. so eléyìí báyìí nínú tó dájú ni lẹ́yìn eléyìí báyìí tá a bá ti wá mọ̀ wípé gbèǹde alkiyama ń bọ̀ a gbọ́dọ̀ nígbàgbọ́ pé ńgbà tó bá jíjọ́ gbèǹde alkiyama àkójọpọ̀ ń bẹ o ìṣirò ń bẹ o ẹ̀san ń bẹ o
ní ìgbà tí àtọmọ aná àtọmọ àlìjẹ́nà gbogbo wọn gba orí afárá kọjá. Afárá yìí ń bẹ lórí iná jahannam. Anabi sallallahu alayhi wa sallam wọn ló mú Júdà lọ, ó sì wẹ́ ju gàgàrùn kan lọ. Ó ń bẹ nínú àwọn èèyàn ẹni tí ó lọ lórí rẹ̀ bí ẹni pé ìràwọ̀ já. Ó sì ń bẹ nínú wọn ẹni tí ó sáré kọjá lórí ẹ̀ bí ẹṣin tó mèrè ṣáájú bí ti ṣe sáré. Ó sì ń bẹ nínú wọn àwọn tí ó ṣe pé kọjọ bí à ń rákòrò, kọjọ bí à ń ṣe kí wọ́n sáré ọ̀nà kọjá. Ó sì ń bẹ nínú wọn àwọn tí ó ṣe pé ibi tí wọ́n bá ti ń ta bíọ́bíọ́ báyìí bẹ́ẹ̀ ni wọ́n ṣe já sínú ẹ̀. So Ọlọ́run dákun ṣàánú wa o. So gbogbo eléyìí lọ wà alìjánná sì ń bẹ iná ń bẹ ọmọ alìjánná ni kọ́lọ́hún ṣe wa kọ́mọ ṣe wa lọ́mọ aná. Nínú ojúṣe mùsùlùmábìnrin nínú gbàgbọ́ òdodo ọ̀nà ní ká nígbàgbọ́ sákọọ́lẹ̀. Àkọọ́lẹ̀ ń bẹ o, gbogbo tó bá sí wa Ọlọ́run ọba ti kọ́ọ́lẹ̀, síwájú kó tó dá sánmà àtilẹ̀ lọ́lọ́run ọba ti kọ́ọ́lẹ̀. Kò sí nǹkan kan tí ó jábọ́, ewé kunkun ò ní jábọ́ àfi kó jẹ́ pé Ọlọ́run ọba ti mà. Yálà ọgbẹ ni àbó tutù Ọlọ́run ọba ti mà, nínú òkùnkùn ni àbí nínú mọ́lẹ̀ Ọlọ́run ọba ti mà. Torí rẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ sí ọ kò sákọọ́lẹ̀ pé kò ní ṣẹlẹ̀ sí ọ lójú ọ ṣẹlẹ̀ sí ọ. Gbogbo tí ó bá sì ṣẹlẹ̀ sí ọ kọ́ ọ mọ̀ yìí pé Ọlọ́run ọba ọ̀kọ́ pé ó ṣẹlẹ̀ ni ó fi ṣẹlẹ̀. Gbàtẹ́ wọ mọ́tò tí mọ́tò lásídẹ́ǹtì gbogbo ẹni tó wà nù mọ́tò ló kú, ìwọ nìkan ló yè. Má lérò ipò ń dè tó dè má dì ní òjò kú, ẹlòmíì náà dè ń dè má dì. Ṣùgbọ́n ńgbà tí gbogbo ẹni tó wà nù mọ́tò nǹkan tí wọ́n lásídẹ́ǹtì gbogbo wọn ní òkú, ẹni tó ló ń dè ń dì nìkan ló kú. Torí pé ń tanra rẹ̀ jẹ ni ó rò pókùn burúkú tó ń dè má dì yẹn ìní ó sì sábà bíi kó wọn là tó ọba lọ ni. Wọ́n wá ní ẹni tí irú rẹ̀ ṣẹlẹ̀ sí, wọ́n rò pé alòsùn náà ni, wọ́n á gbókù rẹ̀ síbi tí wọ́n ti fẹ́ wẹ̀, wọ́n bá bóńdè ń diẹ. Kó láti wá fẹ́ ṣe lẹ́yìn abẹ́ rí nǹkan bẹ́ẹ̀. Torí de ilé ká nígbàgbọ́ sí kádàrá. Ẹ sì mọ̀ pé nínú ìgbésí ayé Yorùbá nínú tí ń dà wá láàmú jù nínú ìgbésí ayé wa nípa àgbà kádàrá gbọ́. Yorùbá ò gbà kádàrá gbọ́, ó kéré púpọ̀. Tí mo máa ń sọ pé Yorùbá mi ò sọ pé Yorùbá in general mùsùlùmí gan. Nítorí pé àwọn ẹni tí èsè mùsùlùmí tó sà wọ́n ti kọjá eléyìí. Àrùn ńlá tó dá wọn mọ́lẹ̀ ju àìgbà kádàrá gbọ́ lọ. Kékèké leléyìí tó gun orí tiwọn. Ṣùgbọ́n mùsùlùmí wọ́n tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó gba Ànábì sallallahu alaihi wasallam gbọ́ ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé nǹkan kan bẹ ń jẹ́ kádàrà. Àkọọ́lẹ̀ tó lọ́wọ́ bá ti kọ yóò ṣẹ náà ní lórí èèyàn, kò sì sí tó lè yí padà àfàdúà kí ẹ bá Ànábì sallallahu alaihi wasallam ti ṣe sọ. Ìwọ òsì máa ń tọ́lọ́wọ́ bá kọ sílẹ̀ fún ẹ àmọ́ máa bẹ lọ́n gbogbo gbà pé kó ṣe dáadáa fún ẹ láyé kó ṣe dáadáa fún ẹ lálùkìyàmà. Eléyìí tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kó bẹ nínú tọ́lọ́wọ́ bá ti kọ́lẹ̀ fún ọ ní tí ọ̀dà látàrí pé ọ̀bẹ lọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá sọ́ di ń tọ́ da. Ṣùgbọ́n máa rántí o wípé kádàrá èyí tí ọ̀dà tọ́lọ́wọ́n bá kọ́ọ́lẹ̀ fún ọ kò sàdédé yí padà pẹ̀lú àdúà àyàfi kó jẹ́ pé Ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ kádàrá pé ọ́ sàdúà kádàrá àdúà lọ́lọ́run fi kádàrá ìdá padà. Sèyàn wá jókòó lọ́wọ́ fẹ́ bẹ́ lọ́wọ́ tọ́lọ́wọ́n máa ṣe ó máa ṣe bẹ́ẹ̀ ni yóò ṣèyà fún ọ. gbàtọ́ ọba bẹ́ lọ́n man la yas'alillaha yaghdab alayhi. bẹ́ẹ̀ ló wá nù hadith ẹni tó bá kọ̀ láti bẹ́ lọ́n Ọlọ́run bó bínú sí. torí délé ọ̀dọ́ wa ike ká pọ̀ ládùá ká máa bẹ lọ́wọ́ bá ní gbogbo ìgbà pé kọ́ lọ́wọ́ ṣe dáadáa fún wa láyé kó ṣe dáadáa fún wa lọ́la kíyàmá. tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n. bákan náà ọ̀rọ̀ yẹn ló jẹ́ lórí mùsùlùmábìnrin o kọjá ni tí wọ́n máa ṣàfọ̀mọ́ àjọsìn rẹ̀ fọlọ́n kó máa ran kan Ọlọ́run ọba lónìkan kó máa bẹ̀rù Ọlọ́run ọba lónìkan kó sì máa kọ́mọ̀ nípa eléyìí kó sì jẹ́ ni tí wọ́n máa ṣe sùúrù lórí gbogbo tó bá ṣẹlẹ̀ sí kó ṣọ́ra fáwọn nǹkan tó bá tako tawhid kó sì ṣọ́ra fáwọn nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ gẹ́gẹ́ bí ṣíṣẹbọ sọ́lọ̀ kájínàsì ṣíṣe kèfèrí sọ́lọ̀ kájínàsì ìwà gabangebe kájínàsì mímọ fọlọ́wọn bá ṣe yẹ̀yẹ́ kájínàsì mímọ fanabi Muhammad sallallahu alayhi wa sallam ṣe yẹ̀yẹ́ kájínàsì mímọ fẹ̀sìn Ọlọ́wọn bá ṣe yẹ̀yẹ́ kájínàsì àbí ká mú nǹkan kan nínú ìjọsìn tọ́lọ́wọn bá là gbọ́dọ̀ sí fẹ́lòmíì yàtọ̀ sóhun ká gbé lọ fẹ́lòmíì tó yàtọ̀ sọ́lọ̀ a gbọ́dọ̀ jìnà sí. a sì gbọ́dọ̀ gbà wípé òfin kan bẹ tó ṣe déédéé òfin Ọlọ́run mùsùlùmí ò gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí pé ọ wà nígbàgbọ́ pé òfin kan bẹ tó dáa ju òfin tọ́lọ́run ọba lọ àbí àsìkò tá a tiẹ̀ wáyé ká má sọ̀rọ̀ sẹ̀ríà kankan bẹ̀ sẹ̀ríà kíni kí la fẹ́ fi ṣe a'udhu billahi ó léwu ká sọ̀ra fún o bákan náà àgbàdo lọ́ọ́lé oníyẹ̀wò àwọn babaláwo àwọn adífá àwọn atọ́pẹ̀lẹ̀ gbogbo àwọn eléyìí àtẹ́lẹwọ́ ló máa ń lò tẹ̀síbáà ló ń lò ìràwọ̀ ló ń wò gbogbo ẹ̀ agbọ́dọ̀ jìnnà sí o so wọ́n ní ẹni tó ń lo ìpẹ́ omi ló ń lò so gbogbo ẹ̀ lóríṣiríṣi ká jìnnà sí o
kájínà sí o eléyìí tí tún máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin a'udhu billahi minash shaitani rajim wọ́n ní mi ń lọ síbi tí ò dáa orí òkè nìkan la kàn lọ òkè kíni òkè tí kíni ọjọ́ sọ̀fà àbí márùwà kẹ́sì máa wo nǹkan ọmọ la wà lọ́bẹ̀ ọmọ báwo torí délé ká bẹ̀rù ọlọ́run o so eléyìí ká sì sọ̀rọ̀ fáwọn òpùrọ́ àwọn tí wọ́n máa tàn wá jẹ tí wọ́n máa tàn wá jẹ tí wọ́n máa bà tiwa jẹ́ ká sọ̀rọ̀ fún un bákan náà nínú ojúṣe mùsùlùmí lórí ara rẹ̀ òun náà ní kó wá mà ẹ̀yin obìnrin nínú ojúṣe yín ni kẹ́ wá mà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọ́n ń gbìyànjú wàláhì wọ́n ń gbìyànjú wọ́n ń kọ́ nípa alukur'an lẹ́yìn ìgbà tí wọ́n ti wọlé ọkọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ kọ́dà rẹ̀ ni tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó sì pé lẹ́yìn tó ti wọlé ọkọ tó bẹ̀rẹ̀